kí yín ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta kan sálàáfíà lẹ́wà o nílé lóko àti lẹ́yìn odi gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ní ẹni wí ẹ̀tẹ́ tí wò wá ẹ má jẹ́ dárúkọ ìlú kan torí mo mọ̀ pé worldwide ni tá à ń ṣe lọ́wọ́ yìí tí gbogbo èèyàn dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ mo kí yín o orúkọ tèmi ò yí padà Olúwaṣeun ọmọ Adékìtàn yín náà ni tí gbogbo yín mọ̀ sí Ẹ̀fà worldwide lórí ètò kan ṣoṣo tẹ́ ẹ mọ̀ bí ẹni mo wò náà ni kí ni wọ́n gbé dání iṣẹ́ wo ló ń ṣe báyìí abó ń tọrọ jẹ ni iṣẹ́ ọwọ́ ló dáa àbí òkòwò ṣíṣe mo mọ̀ pé ẹ̀yin náà ti ń rí nǹkan tàbí kejì mú ẹ wo lórí ìkànnì kan ṣoṣo tẹ́ ẹ mọ̀ yẹn náà ni o Movistar Television your one and only online television bẹ́ẹ̀ ṣe ń like ẹ máa share ètò yìí ẹ dẹ̀ máa subscribe ẹ jẹ́ káwọn èèyàn náà mọ̀ kí là ń sọ̀rọ̀ nípa rẹ̀ gan iṣẹ́ ọwọ́ ló dáa àbí òkòwò lónìí ẹja ńlá ni mo tún gbé wá ẹ má tiẹ̀ jẹ́ sọ bẹ́ẹ̀ ìwọ mi ẹja ńlá ló gbé ẹ̀dá ní àrọ̀ gidigba nínú kíni nínú odò ò ń bọ̀ ẹ má jẹ́ dènà pẹ́nu àlejò mi ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣeun olóòtú. ẹ bá mi dárúkọ yín fún gbogbo àwọn tó ń wò yín nílé. orúkọ tèmi ni comrade Dr. Ọlárẹ̀wájú Gbénga. comrade Dr. Ọlárẹ̀wájú Gbénga tí màá bá béèrè ọmọ bíbí ibo ni comrade ẹ jẹ́ kí n mọ̀. mo jẹ́ ọmọ bíbí Ondo State. Ondo. nílùú Ìkàlẹ̀. Ìkàlẹ̀ sáwọn ní ẹ máa ń kí ni pé kéètì ọ̀sán ẹ̀yìn gbọ́jú bá ń lọ ni o bá ní kí n ṣèdè sí wọn ẹ̀yin tẹ́ ń wà ní mo mọ̀ pé ẹ gbédè ẹ máa bá ń fi èdè táìpẹ̀ ẹ máa táìpẹ̀ ẹ máa kọ́mẹ̀ntì ẹ jẹ́ àmọ́ bó ló ṣe ń lọ lọ́dọ̀ sí yín náà lórí ètò kan oṣù yẹn náà ni iṣẹ́ ọwọ́ ló dáa ni àbí òkòwò ní ṣíṣe àlejò mi ètò yìí mo fẹ́ kẹ́ ẹ báwọn èèyàn sọ̀rọ̀ ni iṣẹ́ ọwọ́ ló dáa ni àbí òkòwò ní ṣíṣe. ẹ ṣeun olóòtú ṣẹ́rí lọ́dọ̀ tèmi iṣẹ́ ọwọ́ ó dáa ju okòwò lọ mo sì ní àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ lórí ẹ̀. ẹ já gbọ́ díẹ̀ àwọn èèyàn fẹ́ gbọ́. ṣẹ́rí iṣẹ́ ọwọ́ téèyàn bá kọ́ dijú kìí tí kìí ṣá kìí sì rẹ̀ iṣẹ́ ọwọ́ tí èèyàn bá ṣe tẹ́ gbé kalẹ̀ táwọn èèyàn dé tán bá yín rà á tó bá wù yín ẹ lè náwó ẹ̀tàn lẹ́ẹ̀kan náà tó bá dọ̀là ẹ̀tàn ṣe mí tó pé inú ọpọlọ ló wà ṣùgbọ́n tó bá jẹ́ okòwò ni tí olókòwò bá pa 200,000 lónìí tí èrè orí ò ju 10,000 naira lọ tó fi ta nǹkan 200,000 yẹn kò gbúdọ̀ ná ju 10,000 naira ọjọ́ tó bá ti ná ju 10,000 naira yẹn nǹkan tó rà yẹn kò ní lè rà padà nǹkan tó tà yẹn kò ní lè rà padà sórí igbá padà tó oníṣẹ́ ọwọ́ kọ́ oníṣẹ́ ọwọ́ kò sí ibi tí oníṣẹ́ ọwọ́ máa dé pé òun lọ bẹ̀ kan ọ bóyá ó kó ká ní fún àpẹẹrẹ nílùú Ìbàdàn yìí èèyàn ń ṣiṣẹ́ ọwọ́ ń bí iṣẹ́ ọwọ́ máa jẹ́ kí wọ́n mọ̀ èèyàn káàkiri tí iṣẹ́ ọwọ́ yẹn bá dáa wọ́n lè pè é l'Ògùn State wọ́n lè pè é l'Ondo State wọ́n lè pè é ní Kwara State wọ́n lè pè é ní Lagos State pé ẹni yìí àwọn fẹ́ kó bá wọn ṣe iṣẹ́ àwọn fẹ́ kó bá ṣiṣẹ́ báyìí ṣùgbọ́n olókoòwò lẹ́yìn kó lọ bẹ̀rẹ̀ rajà kó padà síbi tó ti ń tà á kò sí nǹkan mìíràn tó lè ṣe lórí ẹ̀ so ìyẹn fi hàn yí pé iṣẹ́ ọwọ́ ṣíṣe ó dáa ju okòwò lọ ẹ jẹ́ fún afẹ́ lápẹẹrẹ kan sí àwọn ọmọ wa tí à ń rán nílé ìwé ní ìsinyìí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ṣe ń lọ ilé ìwé bẹ́ẹ̀ ni wọ́n ń kọ́ṣẹ́ ọwọ́ bọ́n ṣe ń lọ ilé ìwé bẹ́ẹ̀ ni wọ́n ń kọ́ṣẹ́ ọwọ́ wọ́n ṣe sọ fún àwọn lọ kọ́ṣẹ́ okòwò tó wọ́n ti mọ̀ pé tí àwọn ò bá tí ì rí ìwé ẹ̀rí àwọn fi ṣe iṣẹ́ ó rọrùn fún àwọn láti bẹ̀rẹ̀ iṣẹ́ ọwọ́ táwọn kọ́ yẹn láti lè máa fi pa ọwọ́ dà torí àti jẹ àti mu kò rọrùn fún olókoòwò kó sọ pé òun ṣokòwò òun tún kọ́ṣẹ́ kò rọrùn fún so fún ìdí èyí iṣẹ́ ọwọ́ ní gbogbo ọ̀nà ló fi dáa ju okòwò lọ bẹ́ẹ̀ ni ṣé tó wá rí
iṣẹ́ ọwọ́ ṣíṣe ó rọrùn fún èèyàn tó ń ṣiṣẹ́ ọwọ́ tó tún ṣe okòwò màá tún mú ẹ̀rí ẹ̀ wá. wọ́n tún lè papọ̀. bẹ́ẹ̀ ni mo ń ṣiṣẹ́ wẹ́dà mo ń ṣiṣẹ́ carpentry tó jẹ́ furniture ṣó ti yé yín tí mo bá ṣiṣẹ́ wẹ́dà tí mo ṣe géètì àwọn ilẹ̀kùn lóríṣiríṣi tí mo kó gbọdọ̀ sínú store kan tí mo ṣe àga tí mo ṣe tébù tí mo ṣe àpótí ìjókòó tí mo gbọdọ̀ sínú store kan okòwò mi ìtùnú. torí wẹ́dà tó ń ṣe iṣẹ́ ní workshop ẹ̀ ibẹ̀ kọ́ ní ó kọ́ àwọn nǹkan tó ń tà sí yóò tún wáyé míì tí ó kò sí ẹ tí lọ tí ń bọ̀ yóò tún mọ rà á àwọn tí wọ́n ṣe kalẹ̀ yẹn àwọn tí ó ní dẹ̀ ní yájòyájò wọn kò wọlé bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n tún lọ bẹ̀ wọ́n pé mi ìfẹ́ orílẹ̀ ẹ̀ṣẹ́ síta yẹn irú eléyìí ni mo fẹ́ ẹ bá mi ṣe irú eléyìí. so ó rọrùn fún oníṣẹ́ ọwọ́ láti ṣe okòwò papọ̀ mọ́ iṣẹ́ ọwọ́ ẹ̀. àwọn tó ń ṣe shoemaker ọ̀tọ̀ níbi tí wọ́n ti mọ̀ ṣiṣẹ́ shoemaker yẹn ọ̀tọ̀ ní ṣọ́ọ̀bù tí wọ́n kó bàtà tí wọ́n ṣe sí tí wọ́n máa display ẹ̀ síbẹ̀. táwọn èèyàn ti máa rà á. kódà oníṣẹ́ ọwọ́ tó máa ń gba secretary oníṣọwọ́ yóò tún gba secretary ó dáa ẹ lọ secretary yìí báyìí ẹ lọ wọnú kọ̀ǹpútà èlò lata last ìtàṣejáde èlò lata last tó ti yé tẹ bá wo orílẹ̀-èdè wa tá a wà yìí ara àwọn kan tí ò jẹ́ kí á tètè ní ìtẹ̀síwájú nítorí pé gbogbo nǹkan tá a lò pátá wọ́n ń kó wa láti òkè òkun ni ṣùgbọ́n adúgbò láwọn ìjọba wa tí wọ́n panu pọ̀ tó sọ pé àwọn ò ní fẹ́ kí àwọn nǹkan tá à ń lò ń bì yìí nǹkan táwọn èèyàn á ṣe bí òun ní ká mọ̀ ọ́ lò. ẹ wo orú bàtà tí ń bẹ lẹ́sẹ̀ mi yìí ibi ìdí wọn ti ṣe èké ṣòkè òkun kánìgbà kan ni àní ìrà á sọ pé ètò òkun la fẹ́. tó ti yé bẹ́ẹ̀ sì ni tẹ́ bá ti ń kó ọjà òkè òkun wọ ibi yìí irú rúru ta wà yìí kò ní gùnkè bí wàá táwọn ń sin orí olórí òun ló máa jẹ́. so iṣẹ́ ọwọ́ táwọn ń ṣe yẹn àwa làwa ń promote wọn ní ìsìn ẹ wo gbọ́ bàtà tá a wọ̀ yìí ibi ìná ti ń ṣe so àwọn iṣẹ́ ọwọ́ náà sì ni so fún ìdí èyí lọ́dọ̀ tèmi iṣẹ́ ọwọ́ ó dáa ju okòwò lọ. ẹ rí i pé tí n bá ní kí n tú comrade sílẹ̀ wọ́n sọ̀rọ̀ di akọ̀wá bí di ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin nítorí ó ń bẹnu wọn ó wá ṣe wọn bí kán máa sọ kán máa ṣùgbọ́n torí àkókò wa onáfẹ́ra dákẹ́ fún ìgbà díẹ̀ ẹ̀yin èèyàn mi mo lérò pé ti rí nǹkan dìbò nínú ẹ̀ iṣẹ́ ọwọ́ okòwò ṣíṣe èwo ló dáa jù mo sọ fún yín pé lórí ètò yìí dàbí ìlú gángan ni ibi tó kọjú sẹ́nìkan ẹ̀yìn lọ kọ sẹ́lòmíì ibi tó kọjú sí wọn ní bá wa sọ yẹn pé iṣẹ́ ọwọ́ ó mọ̀ dáa ju okòwò ṣíṣe lọ kò sí wàhálà lórí ètò yìí a tó padà bọ̀ ẹ̀yin èèyàn mi orúkọ mi ò yí padà bí mo ṣe máa ń tẹnu mọ́ náà ní èmi náà ni Olúwaṣeun ọmọdé kìkan yíyan náà ní tí gbogbo yín mọ̀ bí ẹni mo wó Ẹ̀fà worldwide lórí ètò kan ṣoṣo tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mo wó yìí náà ni kí ni wọ́n ń ṣe iṣẹ́ wo ló gbé dání iṣẹ́ ọwọ́ ló dáa ni àbí òkòwò ṣíṣe lórí ètò yìí ẹ máa like ẹ o ẹ máa share rẹ̀ ẹ dẹ̀ máa subscribe ẹ wo mò ń padà bọ̀ láìpẹ́ láì jìnnà ẹ̀yin mi ẹ máa gbádùn.